ẹ káàárọ̀ ẹ̀yin ìyá wa tìjà ni mo bá wá ọ̀rọ̀ tí mo dẹ̀ fẹ́ sọ yìí tí àwọn warriors tó bá ti torí ẹ̀ decide pé ZEEMAMA ò sí lára àwọn mọ́ I don't care olóòótọ́ láyé mọ̀ mí sí mi jẹ́ káyé mọ̀ mí sí onírọ́ torí nǹkan tí èèyàn fẹ́ jẹ àbí torí nǹkan tí èèyàn fẹ́ jẹ́ kí wọ́n bọ ọmọlúwàbí mi jẹ́ ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí LIZZY ANJORIN dundun yín ti ń láta wàhálà yín dẹ̀ pọ̀ gan-an mi ò ní sọ pé torí pé ẹjẹ́ àǹtí mi kí má bá yín sọ òótọ́ ọ̀rọ̀ èmi ò sí lára àwọn tó máa ṣe kíni tó máa bá yín parọ́ mo sọ òótọ́ ọ̀rọ̀ ní pẹ̀lú fúnṣẹ́ sí mi ṣó ti yẹn mi ò dẹ̀ bá ìlérí wà láàárọ̀ torí mo ti pè yín gbé kọ̀ ni mo ṣe ní kí àwọn èèyàn kan bá wa gbọ́ pé mo máa bá yín sọ òótọ́ lẹ́yìn àti ní gbangba ọ̀rọ̀ LIZZY ANJORIN àti ìyá ọmọ tó ṣẹlẹ̀ yìí LIZZY ANJORIN jẹ̀bi ẹ̀sùn tá a fi kàn wọ́n látàrí pé abẹ́rẹ́ sọnù a fi ṣòǹgó ń wa èwo nù yín ló ta petrol àti gáàsì fún LIZZY ANJORIN kó fi roast ìyá ọmọ ayápọ̀ ṣe sí ẹjọ́ èwo nù yín ló ta petrol àti gáàsì kí ló ṣẹlẹ̀ kí má parọ́ fún yín mi ò lè sùn lánàá o àánú ìyá ayápọ̀ ṣe àánú ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe mí ìyá ayápọ̀ ṣe ó ṣe sí o akọ̀kẹ́ tí ìyá ẹ̀gbẹ́ wọn wá lo òróró tó ń tẹ́lẹ̀ akọ̀kẹ́ bá fẹ́ àdó tó ṣì gan òróró làkọ̀kẹ́ fi ń dín wọ́n dín díẹ̀díẹ̀ ìgbà míì akọ̀kẹ́ á sì lè epo ṣùgbọ́n lórí tiẹ̀ alákọ̀kẹ́ dẹ̀ mú petrol àti gas wọ́n dẹ̀ ṣe gbogbo ẹ̀ papọ̀ wọ́n tún wá fi bọ́ǹpù àgbà tó dẹ̀ bọ́ǹpù ẹ̀ tó blow ìyá ayápọ̀ ṣe sí ó tẹ́ o àwọn olóòtí ẹ̀ náà èèyàn kí ẹ kú ayọ̀ ọmọ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ pistol ó fẹ́ kọ́ rí ẹ pẹ̀lú gbogbo bùrárà visiting LIZZY ANJORIN ó lè fakọ́ ma ṣé LIZZY ANJORIN ti lọ visiting ọ̀kan gbé kámẹ́rà dání ẹ̀yin ló ní kámẹ́rà ṣùgbọ́n àwọn olóòtí ẹ̀ láti lọ gbé voice note ẹ̀ síta ó fẹ́ fi gba yìí ọmọ òtẹ́ o in fact ojójú tì mí ìjẹ̀bú òǹtẹ́ bẹ̀ yẹn ìjẹ̀bú orírìn ìdọ̀tí àwọn orírìn ìdọ̀tí ó tẹ́ sórí àwọn tí wọ́n àwọn ajá àdìgbòlugi tó ń bà kẹ́ ọ̀ wọ́n jẹ́ òtẹ́ ọlọ́ Elédùmarè ẹ̀yin abiyamọ abẹ́rẹ́ wọn ní ló lè sùn lánàá alákọ̀ọ́kẹ́ díyà ayápọ̀ ṣe tì ó dìgbẹ́ but LIZZY ANJORIN alákọ̀ọ́kẹ́ ẹ̀yin náà kí ló ṣẹlẹ̀ káwá ẹ̀ ti sọ̀rọ̀ ẹ ti gbé pọ́ǹpù dání èmi ò láìkí ẹ o ààrẹ mi lánàá mo dẹ̀ já sórí show LIZZY ANJORIN àfi kí ló dé ọlọ́lọ́ ní kọlu ẹ̀ wọ bọ́nẹ́ẹ̀tì ìyá ayápọ̀ yẹn wà lẹ́ ò ní sùn torí I feel for you mo kàn ń gbé bàbá yẹn fẹ́ sùn lánàá ó tẹ́ po wọ́n alákọ̀ọ́kẹ́ ìṣọmọlúwàbí kẹlẹ̀ wá wà alákọ̀ọ́kẹ́ o wọ́n ní ọba àyàn o she have rules and policies if you don't go and meet her she will not come for you but all of you people do you think you can tó ní bẹ́ẹ̀ ń ṣe fún àwọn Nollywood ẹ̀ mú jẹ you think you can do it to alákọ̀ọ́kẹ́ on social media alákọ̀ọ́kẹ́ ti daraba o kí ẹyẹ yígi kó wá nìkan lọ fìdílé o ìyá ayápọ̀ ṣe sí wọ́n ti róòsì ẹ̀ ń sàn ìwọ lójú vn títa tóbi ní gbogbo fẹ́ gba ìpò róòsì alákọ̀ọ́kẹ́ wọ́n róòsì ẹ̀ sí àwọn olórí burúkú tó bẹ́ẹ̀ ń jẹ kíní sìn wọ́n á bẹ̀rẹ̀ fi ní fepo pa ẹ́ lára sórí roasted eléyìí àbákú ni for life ni roasted ẹ̀yin warriors mo gbé fún yín mi láǹtí ọ̀dẹ̀ àti ibi tó gbọ́n lẹ́nu tó gbọ́n wájú kì í ṣọmọ lọ́lẹ́ lọ gbèsè wálé ayápọ̀ ṣe sí ìyá ayápọ̀ ṣe sí ó dórí tí aláti rí ayápọ̀ ṣe sí báyìí ọlọ́run kó ṣàánú wa akọ̀kẹ́wọ̀n ọmọ ní LIZZY ANJORIN tó ṣá prápra tó ṣá proper tó tún wá spicy ọlọ́run pẹ́pẹ́ súpù ẹ̀ pọ̀ jù LIZZY pẹ́pẹ́ súpù ẹ̀ pọ̀ jù ó ti pọ̀ jù rárá spicy ẹ̀. tó ẹ̀yin èèyàn wa ẹ̀ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí arábìnrin tó wà nínú fídíò yìí tí gbogbo wa mọ̀ sí ZEEMAMA ọ̀rẹ́ tímọ́tímọ́ pẹ̀lú LIZZY ANJORIN ẹ̀ ti gbọ́ nǹkan tí ó sọ ẹ̀ ti gbọ́ àwọn àlàyé
èyí tí ó ṣe nínú fídíò yìí. Ẹ̀yin èèyàn wa, kí ni ẹ lérò lórí ọ̀rọ̀ tí arábìnrin yìí tí ó ṣẹ̀ṣẹ̀ sọ tán nínú fídíò yìí?